جدا وكم من أجرا صلى الله عليه وسلم. وأعظمها دين النبي محمد صلى الله عليه وسلم. هو النعمة العظمى هو المنة الكبرى. فأشهد أن الله لا رب غيره. فأشهد أن الله لا رب غيره. توحد في الدنيا توحد في الأخرى. توحد في الدنيا توحد في الأخرى. صلى الله عليه وسلم. وقد كان من قبل الحوادث واحدا بلا حاجة للخلق أوجدهم ترا. بلا حاجة للخلق أوجدهم ترا. adúpẹ́ fún Ọlọ́run, الحمد لله. atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì Muhammad. صلى الله عليه وسلم. Ọlọ́run wo là ń dúpẹ́ fún gan? Ọba tó ṣe pé taqaddasa an kulli jihati. تقدس عن كل الجهات وإنه Ọba tó bọ́pá bọ́sẹ̀ kú مع ìpàsọ̀ kejì kan ló wà. الخلق لكن الحقيقة لا تدرى فلا جهة تحويه Kò sáyè kan tó lè gba Ọlọ́run. لا جهة له تنزه ربي عنهما وعلى قدرا Gbádùn rẹ̀. فليس من الخلق الأمام بقربه أحق ولا اليمنى حق من اليسرى. Bàbá wa Alhaji àgbà àfàgbà Sheikh Tajul Adabi. رحمهم الله تعالى. Gbogbo tí ń jáwé ní Ọlọ́run lápapọ̀. Ọlọ́run bá wa ṣàlékún kẹ́ wọn. آمين يا الله. Èyí tí ó jẹ́ ẹ̀kọ́ fún wa lónìí, òun náà ni pé bó o bá fẹ́ sọ̀rọ̀ nípa mímọ̀, béèrè lọ́wọ́ àwọn tó mọ̀ kó tó sọ. الله أكبر. Ìmọ̀, ibùdó ńláńlá kan ni mímọ̀, tó ṣe pé kò sẹ́nìkan tó lè lúwẹ̀ẹ́ ibùdó náà tán láéláé. الله أكبر. Ibùdó mímọ̀ gbogbo ẹni ó bá kó síbẹ̀ ò lè wẹ̀ tán. Látijọ́ tọ́lọ́run ti dá ayé, ààrẹ nìkan tó wọ ibùdó mímọ̀ tó wá lúwẹ̀ẹ́ rẹ̀ tán kò sí. ولا الفوق من تحتها وإن كان واردا. Kódà gan bá Nabi Muhammad bó ṣe tó ni, له الفوق لكن ليس يحصره حسرا. ẹnì kò lè wẹ ibùdó mímọ̀ tán ó bu tiẹ̀ ń bẹ̀ ó fi yòókù lẹ̀ ni. الله أكبر. Àwọn àfáà àtàná tí wọ́n ti lọ, wọ́n lúwẹ̀ẹ́nu rẹ̀ wọ́n fi yòókù lẹ̀, wọ́n bù ń bẹ̀ wọ́n fi yòókù lẹ̀, wọ́n mú ń bẹ̀ wọ́n fi yòókù lẹ̀. Àti ìwà aráfa kan tó wá ní gbogbo mímọ̀, gbogbo ẹ̀ ni mo mọ̀. سلام. Ẹni ó sì dábàá rẹ̀ nínú àwọn àfáà ká gbọ́ lọ́dọ̀ bàbá Alhaji àgbà رحمه الله tó تعالى. dábàá rẹ̀ pé gbogbo mímọ̀ lòun mọ̀. Ọmọ kékeré ló jáde sí ó sì finish ẹ̀. ما شاء الله. Ìjọ́ téèyàn bá ti béèrè lọ́wọ́ àwọn èèyàn yìí pé gbogbo nǹkan ni mo mọ̀, ayé wa ní ìwọ. Àwọn tó kọ́ gan wò mọ̀ gbogbo nǹkan bèlè tà sí ìwọ. الله أكبر. Àwọn tó kọ́ ẹ wọn ò mọ̀ gbogbo nǹkan bèlè tà sí ìwọ gangan. Ọlọ́run ní wa Nabi Muhammad sallallahu alayhi wa sallam, gbogbo tó wù kẹ́ lè mọ̀, wa ma utitum minal ilmi illa qalilan. Díẹ̀ náà ni. Ibn Abbas رحمه الله àgbà تعالى. àfáà ni, ó ní ana minal qalili. Ó ní díẹ̀ tọ́lọ̀ ń dákọ̀ ohun èmi gan-an Ibn Abbas ana minal qalili ń bẹ́nu àwọn díẹ̀ ohun. من القليل. Tàbá wá ráfà kan lórun tòní tó wá ní àhàn ohun èé ṣe ọmọ lọlé lọ Mẹ́sì wá fún mímọ̀, olójú àfáà ni. الله أكبر. Ní tí ò bá yéèyàn tí wọ́n bá bí ọ ṣe báwọn kí wọ́n bíyàn nípa mímọ̀ kí wọ́n wá ní
láàdìrí ẹ jẹ́ kí n lọlé ẹ jẹ́ kí n lè wo tíra òyìn ò gan ìpín kan nínú mímọ̀ ni ìdajì mímọ̀ ni kò sí láì fi ń bẹ. kò sí láì fi ń bẹ. gbogbo èèyàn tí ń bẹ láyé mẹ́rin la pín sí. Ar-rijalu arba'atun. ọ̀kan nínú àwọn àáfà tó ṣe arud Al-Khalil bin Ahmad. àáfà Khalil bin Ahmad Al-Farahidi. Al-Farahidi òun ló sọ báyìí pé Ar-rijalu arba'a. ó ní gbogbo èèyàn tí ń bẹ láyé mẹ́rin náà la pín sí. Awwalan. nínú mẹ́rẹ̀ẹ̀rin ọ̀hún wá wo ibo ló wà ń bẹ̀. Rajulun yadri. ọlọ́lá olówó àáfà ọmọkéwú gbogbo ayé pátápátá mẹ́rin náà ni wá. Rajulun yadri. ọ̀nà mẹ́rin la pín sí àjù mẹ́rin yìí náà lọ. àkọ́kọ́ òun náà ni rajulun yadri ẹni tó ṣe pé ó mọ̀. Wa yadri annahu yadri. àáfà ni ó lọ lé kéwú ó kọ́ mímọ̀ ìmọ̀ tó wá kọ́ wá ṣe kínni ó wá yé pé àdúpẹ́ alọ́zúmúrà lọ́dọ̀ bàbá alájí àgbà. Alhamdulillah. akéwú gbàtà wá kéwú kò sí tí wọ́n fi ròyìn wa. Fadhalika al-alim. ń bọ̀ wá ẹni àkọ́kọ́ ni onímímọ̀ òun náà sì mọ̀ pé onímímọ̀ lòun ó kọ́ náhù ó kọ́ sọ́rífù ó kọ́ bàlágà ó kọ́ mantiki hadith alquran gbogbo ẹ̀ ló kọ́. ó wá yé dáadáa ṣe máa pé nǹkan ti pé. bẹ́ẹ̀ni. fíkìwù pé ó pé ní ara rẹ̀ ṣẹ̀ríà pé ló gbà pé lára rẹ̀ nígbà tí gbogbo nǹkan wá pé ṣe máa pa fàánù. afa gidi. ẹni tó wá ju gbogbo ẹ̀ lọ lẹ́yìn gbogbo tó kọ̀hún òun náà ní bẹ̀rù Ọlọ́run. Allahu akbar. al-ilmu laysa bi kasrati riwaya innama al-ilmu bit-taqwa. Allahu akbar. laysa al-ilmu bi kasrati riwaya innama al-ilmu bit-taqwa. kìí ṣe kíyàn ní mọ̀ tó pọ̀ gan òun ní jó ní mímọ̀. kọ́lá sheikh wala sheikh. n ti ń jó ní mímọ̀ gangan náà ní bẹ̀rù Ọlọ́run gbogbo tó bá mọ̀ tó bá ti ń lò pẹ̀lú bẹ̀rù Ọlọ́run onímímọ̀ nù. fadhalika al-alim. àáfà tó wá ní mímọ̀ tó sì mọ̀ pé onímímọ̀ lòun ti ń tẹ̀lé ntọ́lọ́run wí. pẹ̀lú bẹ̀rù Ọlọ́run. pẹ̀lú bẹ̀rù Ọlọ́run. fadhalika al-alim. àfáànù ẹ tẹ̀lé. fas'aluhu. bọ́rọ̀ bá wá dàrú nípa fatiwa ọ̀rọ̀ ẹ̀sìn òun ni ẹ lọ bi léèrè ń bọ̀ wá bí àwọn wo bí baba Alhaji àgbà. rahimahullahu ta'ala. baba Alhaji àgbà tó yẹ pé ìmọ̀ ó parí sára wọn àmọ́ ó parí débi pé ẹ̀ ní fi ìmọ̀ ròyìn wọn ẹ̀kọ́ lẹ́ fi ròyìn wọn. Allahu akbar. ẹ gbọ́dọ̀ baba Alhaji àgbà wí ni baba Alhaji àgbà sọ pé al-adabu fawqa al-jami'i. al-adabu fawqa al-jami'i. fawqa al-ilmi nìkan kọ́ fawqa al-jami'. al-adabu fawqa al-ilmi. àwárí ẹlòmíì jọ wá sọ pé al-ilmu sọ pé àbí baba Alhaji àgbà sọ pé al-adabu fawqa al-ilmi. ẹ̀rí ká ní discipline ká lẹ́kọ̀ọ́ ó ju mímọ̀ lọ. anal adabiyu wal adabu faqati jami'a al-ilmi min nahwin wa sarfin. ẹni àkọ́kọ́ òun náà lẹni tó ní mímọ̀ ó sì mọ̀ pé onímímọ̀ lòun ní wọ́n lo mímọ̀ rẹ̀ ìfi tẹ̀lé tọ́lọ́hun ìfi tẹ̀lé tà Nabi Muhammad sallallahu alayhi wa sallam. kò sínú àwọn àfáà tí ó máa sọ pé kùránì làwa ń tẹ̀lé àní tẹ̀lé àdìsí ànábì. Qur'aniyun. Rijalun. Qur'aniyun. ẹni kùránì làwa ń tẹ̀lé àwọn tẹ̀lé àdìsí. Abu Huraira wíkú yìí ní wì lẹ́nu tí wọ́n ní ẹni wa kọ́ o. A'udhu billahi min dhalik. gbogbo orú àwọn àfáà báwọn ẹ má dá òtù wọn kèfèrí ni wọn. tọ́ ẹni àkọ́kọ́ nù má bọ̀. wa thanihi. ẹlẹ́ẹ̀kejì nínú rẹ̀ èèyàn tí ń bẹ láyé. rajulun yadri. òun náà lé ọmọ èèyàn kan tó ṣe ipò onímọ̀ ni. wala yadri annahu yadri. àmọ́ kò mọ̀ yadri. ó mà onímọ̀ ni àmọ́ kò mọ̀ pé onímọ̀ lò. annahu yadri. fadhalika an-nasi. ẹ̀rí olùgbàgbénú èèyàn nu ó kéwú àmọ́ kéwú ti parẹ́ mọ́ la. fadhakiruhu. ẹ wá rán létí pé àáfà ẹ lọ lé kéwú ẹ kéwú ẹ gbàgbé gbogbo tẹ ké ni. ẹ̀yin náà lè tolí fún wa. ẹ tají. fadhakiru. fanabihuhu fadhakiruhu.
tají ẹran létí má bọ̀. wa thalithuhu ẹlẹ́ẹ̀kẹta nù rìn èèyàn rajulun la yadri òun tiẹ̀ kò mà wa yadri annahu la yadri. ìwà ń rò pé òun ṣe kí ni òun ní mà. òun ní mímọ̀. fadhalika aljahilu. aláìmọ̀kan nínú èèyàn ẹni tí ò tó nǹkan tí wọ́n ń pera rẹ̀ ní nǹkan. wọ́n ń pera rẹ̀ ní nǹkan àfọlàwọn náà ẹ̀yin wo torí irun gbọ̀n. àwọn ń ṣe fatiwa kì fatiwa wo ló ń ṣe tí ẹ bá sọ láà wípé bí Ìlọrin ti rí lónìí gbogbo àwọn ọmọ tá à ń sọ ìyá ìṣẹ́gbẹ́ mi bá wàláhì làázìm. èmi tó kéré nu wọn. àbá àìsàn ń bọ̀ àìsẹ̀gbẹ́ mi ọ̀tọ̀ ni kọ́lọ̀ ń fẹnu yàn tọrọ ọ̀tọ̀ wá ní kíyàn jẹ́ ẹlẹ́nu gbọ́rọ̀ ọlọ́mọ sì wá lẹ́lẹ́nu gbọ́rọ̀. amina ya Allah. ẹlẹ́nu gbọ́rọ̀ bí gbogbo èèyàn bá ń sá fẹ́rí ibú òun lòun fẹ́ tẹ́rí sí. ẹlẹ́nu gbọ́rọ̀ nu ẹjẹ́ ń ferí sẹ́ ẹ́. mo lè ferí kò. òun lè ferí kò. gbogbo ayé ma wá ṣe pèlè pé eléyìí ibú ni ọ ni o sì ní káwọn èèyàn máa jajá. ó gbádùn ni wọ́n jajá ńlọrin. alájà àgbò yìí jajá ṣé Ádámù yìí jajá. bolo ti kó tiẹ̀. bàbá àgbàdìgbò mi jajá. bàbá alágbàjì yìí jajá. kòkókò béèrè jajá. àfa alimi ṣéwù sọ́líwù jántàwọn yìí jajá. abẹ́ gbọ́ torí kò dàrú. àwọn mọ́sálà kan bẹ ṣé báwọn àwọn masáìl kan bẹ kò dàrú. kò rújú rárá. kò rújú. bó ṣe wà náà ni kò mọ lọ. ọ̀rọ̀ ajá jíjẹ ò rújú ńlọrin. àjà sí rí ń gbé ajá dá o ajá ò dá o. kódà nù Kùránì nìkan kò dàrú. ní àlùkùránì níjọ́ tí mo lè ṣe wá sí lọ́yọ̀ọ́ mo ti sọ bẹ́ẹ̀ pé tá a bá tọwọ́ ẹ̀sìn bọ́ gbogbo àwọn àáfà ló sọ wípé ajá jíjẹ haramu ni. ká gbọ́ bẹ́ẹ̀. mo sọ bẹ́ẹ̀ náà. lọ́yọ̀ọ́. mo sọ lọ́yọ̀ọ́ ìgbà tí mo lọ́yọ̀ọ́. àmọ́ ọ̀rọ̀ àìsàn tí mo ti ti ọ̀rọ̀ ajá àwọn èèyàn ti sọ̀rọ̀ parẹ́ tó pọ̀ àní ìdọ̀rọ̀ kankan lérí ẹ̀ mọ́. àbògbọ́ àwárẹ̀ nìkan èèyàn kan tó sọ kó dà tó bá rí bẹ́ẹ̀ ẹni ó bá jọmọ kéwú àtàfà tó ń pera rẹ̀ láàfà tí ètò àfà ní tó bá fẹ́ sọ chẹ́ẹ̀kì ẹ̀ wò. ó dáadáa. orí ibú ni fẹ́ni tí ń pera rẹ̀ lóní mímọ̀ ó wá ṣe mistake wọ́n wá ń pè sákèsí kò wá fẹ́ gbà. Allah akbar. bẹ́ẹ̀ bá ní ẹ̀ bá sọ pé àwọn lágbájá wọ́n á àtáàkì mi ní òjé ń gba àwọn tí ó àtáàkì rẹ̀ tí wọ́n á advice rẹ̀ tó gbàngọ́. abẹ́gbọ́. àwọn sì ti parí ọ̀rọ̀ rẹ̀ ní alukurani àwọn kan bẹ́nu àwọn èèyàn anzaritahum am lam tunzirhum la yu'minun. Allahu akbar. sadaqa rasul. sadaqallahu al-azim. anzaritahum am lam tunzirhum la yu'minun. wallahi al-azim ọ̀rọ̀ tí mo fẹ́ wí ọ̀kan yà pé Sayyidina Ali ló wí. karamallahu wajhahu. Sayyidina Ali òun ló wí. ó ní man aftannasa bi ghayri ilmi. man aftannasa bi ghayri ilmi. la'anatuhu malaikatu samai wal ard. Allahu akbar. gbogbo ẹni bá ṣe fatiwa kan tó bá sọ̀rọ̀ mímọ̀ kan tí ò ní mímọ̀ nípa rẹ̀ tí ó ṣe wádìí tó bá ṣe pé ó gbìyànjú ó ń gbìyànjú nípa mímọ̀ ni pé mi gbìyànjú kò wá sọ̀wáàbù lórí ọ̀nà yẹn kò lẹ́sẹ̀ o. ń gbìyànjú pé èmi náà fẹ́ mọ ìdájọ́ kan báyìí ó wá wí pẹ̀lú ijtihad. káwọn yẹn lè tún mi sí. gbá wọn wá ní tó wí yóò rí bẹ́ẹ̀ báyìí lórí wá ń tọ́ ìmọ̀ni kò lẹ́sẹ̀. àmọ́ ẹ̀ challenge mi onímọ̀ gbèsè mọ́tò pé kàn challenge òun lérí mímọ́. ó sọ sọ̀wáàbù ni. man aftannasa ẹni ó bá ṣe fatiwa fáwọn èèyàn tó ṣe fatiwa fáwọn èèyàn tó ṣe wáàsí fáwọn èèyàn tó dájọ́ ẹ̀sìn láì ní mímọ̀ nípa rẹ̀. la'anatuhu malaikatu samawati wal ard. màláìka sì pọ̀ àwọn kan ń bẹ pẹ̀lú wa méjì ń bẹ pẹ̀lú wa
àbí Naam. kiraman katibina ya'lamuna ma taf'aluna àyà kan nù. Bẹ́ẹ̀ni. wa inna alaykum lahafizina kiraman katibina ya'lamuna ma taf'alun méjì làwọn yìí náà màláíkà Àti Atid. àwọn màláíkà méjì nù. àwọn màláíkà kan bẹ òun bẹ nù sáré òun bá bá nù sáré ni Munkar àti Nakir. àbí Naam. ọ̀kan làwọn yìí màláíkà tí ó pa wá tí ó pa mí tí ó pàwọ́ náà ọ̀kan lè yóò. Bẹ́ẹ̀ni. Kuli yatawaffakum malakul mauti lati ṣé latina ni àbí lazi. Kul yatawaffakum malaikatu allati. Kuli yatawaffakum malakul mauti lati wukila bikum. Ọlọ́ni yóò ń bọ̀ wá pa yín màláíkà tí mo fi tì yín a jẹ́ pé màláíkà tí ó pa oníkálukú Ọlọ́run ti fi tì wá lẹ́gbẹ̀ẹ́ wa ọ̀tọ̀ lẹ́yìn náà mọ̀dé o àwọn màláíkà aláàánú àwọn náà ń bẹ lọ́tọ̀ tí wọ́n ní tá nẹ́bí fi yé wa pé ilé tájá bá wà àwọn màláíkà ò ní wọbẹ̀ gbogbo àfà tó bá sọ pé ilé tájá bá wà màláíkà aláàánú yóò wọbẹ̀ ẹ sọ pé pùrọ́ ni. òpùrọ́ ni òpùrọ́ ànábì ti yanjú ọ̀rọ̀ náà màláíkà aláàánú lànábì pé ilé tájá bá wà la yadkhulul malaikatu ẹni wà lálàyé nù ìsìlámù ní a máa sàn ajá o a lè sin ajá àmọ́ ká ó ní àwọn adab tí a fi ń sìn akọ̀lé fún ibi tí yàrá àti ẹnu irú ilé tẹ ẹ bá ti kọ́lé fún ajá yẹn kéjì tẹ kan kéjì fún tó wà ń bẹ̀ ké ṣe irú ilé báwọn là ń sọ ẹni tó ṣe wípé kò nílé fájá òun àjádájọ́ ń sùn ni. jọ rìn káàkiri kíchìnì ń tẹnu bọ́bọ́ wọn. òun àtajá wọ́n jọ ń ṣe pọ̀ wọ́n jọ ń sùn màláíkà ní wọrú ilé báwọn. Allahu Akbar. àmọ́ tó bá ti kọ́lé fún un tó nílé tí ń gbé masha Allah kò wá sí bó ti léwu kéèyàn kó ajá sílé tó kò ní kúkú mọ́ pààyàn. torí pé kuli yatawaffakum malakul mauti lati wukila bikum màláíkà tí ó pa yín àti fi tì yín bó fajá sọ́lé yóò pọ̀ bó lóńdè yóò pọ̀ bó lòkígbẹ́ yóò pọ̀ bó ṣoògùn tó wẹ́sẹ̀ ẹjọ́ ń lọ ní àtọ́sí àtiwọ́ ó fu ẹsẹ̀ fáá gbogbo eriwa funfun irùngbọ̀n funfun màláíkà pọ̀. à ń gbọ́ bẹ́ẹ̀ èmi fẹ̀yìntì òun fẹ̀yìntì àwọn ìyá ni àtiwọ́ àtàwọn ìyá tó fẹ̀yìntì rìtì njọ́ kan màláíkà pa yín o gbọ́sẹ́. tòun tọ́sẹ́. má jẹ́ ń tọ́ báwọn èèyàn bá dákẹ́ wọ́n kàn dákẹ́ ni ẹnìkan ò lè fi mímọ̀ ròyìn ara rẹ̀. àwọn àfa pọ̀ lágbàáyé àwọn àfa pọ̀ àwọn onímọ̀ pọ̀ àbòbọ̀. wọ́n pọ̀ lọ jẹ̀rán. wọ́n pọ̀ gan. nínú Ìlọrin wa yìí gan mélòó la fẹ́ ká. nílọrin. mélòó la fẹ́ ká. gbogbo agboolé ni yóò máa wọ̀ yóò máa sọ pé ló jẹ méjì àní tá à ń jẹ ńlọrin. kéwù ni. wàláhì kéwù ni. wàláhì. kéèyàn wá jáde lọ́sàn-án gangan kó ní òun fatiwa kíni kí ló fẹ́ wí tuntun wo ni yóò wí fún wa ńlọrin. kò sí. Ìlọrin nìkan wá kọ́. ká máa gbọ́ bẹ́ẹ̀. Ìlọrin nìkan kọ́. torí pé gbogbo àwọn tí wọ́n wá láti ìlú mi wá kéwú ńlọrin wọ́n ti dàfà. láyé tiwọn náà. ẹnì kò ní kéwú ńlọrin kó yóò pònú. Allahu Akbar. ẹnì kò ní kéwú lọ́dọ̀ ọmọ Ìlọrin. kó tó wá yọ̀dẹ̀. gbogbo bí o bá ti kéwú àfà tó jẹ́ kéwú tọ́lọ́ ni ó ti dàfà gidi. ó ti dàrí kọ́sẹ̀. àbò gbọ́sẹ́. iye sà. Sayyidina Ali. Karamallahu wajhahu. òun ni man afta an-nasa bi ghayri ilmi.
la'anatuhu malaikatu samai wal ard. Gbogbo ẹni ó bá ṣe wáàsí àbó ṣe fátíwà àbó ṣe ìdájọ́ kan láìṣe pé ó ní mímọ̀ nípa rẹ̀ kó tó ṣe. Gbogbo màláíkà tí ń bẹ lórí ilẹ̀ ayé yányán, èyí tí ń bẹ lórí omi, èyí tí ń bẹ lórí ilẹ̀ẹ́lẹ̀, àwọn èyí tí ń bẹ ń kí òjò, èyí tí ń bẹ níbi atẹ́gùn, àlàáràṣí Ọlọ́run ti sánmà ti lẹ́lẹ̀, Ọlọ́run ní gbogbo wọn ni wọ́n máa ṣe pèlè lẹ́ẹ̀kan náà. Kò ní dáa fún. Ẹ yóò mọ̀ òbí ń yẹ lọ́wọ́ ni ẹ padà láti bọ̀tà rẹ̀ bí ti rí. Allahu akbar. Èmi kọ́ mo wí o. Sayyidina Ali ni. Man afta an-nasa bi ghayri ilmin la'anatuhu malaikatu as-samai wal ard. Tọ́ agbọ̀ bẹ́ẹ̀. Àgbọ̀ ìhùn lọ bẹ́ẹ̀. Tó bá wá rí bẹ́ẹ̀, ọ̀kan náà àwọn àfà. Ìmáàmù Ahnafu. Àfà Ahnafu yaqulu al-imam al-Ahnafi. Àfà ńláńlá ni ìmáàmù Ahnafi. Ibn Qais. Àfà gbà. Al-Ahnafu ibn Qais. Àfà ńláńlá ni. Kìí sí àwọn àfà àtàbá rí mọ́. Tá a bá ń sọ̀rọ̀ àwọn àfà ńlọrin lágbàáyé lónìí, adàpọ̀ Alhaji àgbà. Allahu akbar. Al-Sheikh Muhammad Kamaluddin Al-Adabi. Mufti al-awwal. Al-Mufti al-awwal. Imarati Ilori. Tá a bá ń sọ àwọn àfà lágbàáyé lónìí, bá a bá ń ka àwọn Alhaji àgbà àdàkọ̀ bàbá lágége Sheikh Adam Abdullahi Al-Alori. Rahimahullahu ta'ala. Bàbá gbà. Bá a bá ń dákọ̀ àwọn àfà bàbá lágbàjì. Sheikh Yusuf Al-Argbadi. Rahimahullahu ta'ala. Bá a bá ń ka àwọn àfà àdàkọ̀ bàbá Àgbárígidómọ̀, àwọn àfà pọ̀ o. Wallahi. Àwọn àfà pọ̀. Tàbá ní ká máa kalẹ̀ kọ̀ọ̀kan. Ìlọrin làwa ń dákọ̀ wọn ibi tá a mọ̀ nú. Láwọn àfà ńláńlá wọ́n pọ̀ lọ́rin. Kódà gan àwọn tá a dákọ̀ yá àwọn kan bẹ wọ́n tún jù wọ́n lọ. Allahu akbar. Bó ti rí nu. Tí o sì pé bóyá kíníkà ló gbé. Aláwọn kan jù wọ́n lọ. Òṣùwọ̀n owó làá fi ń wọ̀n. Ṣé báwọn kan ló kọ́ àwọn náà? Bẹ́ẹ̀ ni. Ṣé báwọn kan ló rí àwọn náà? Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Àwọn kan ló kọ́ wọn, àwọn kan ló rí wọn. Kì í ṣe pé àwọn àlàyé pélé. Òṣùwọ̀n tá a fi ń wọ òsì lọ́wọ́ ẹnìkan. Ọwọ́ Ọlọ́run ló wà. Ọlọ́run fà wọ́n sókè ju gbogbo àwọn ẹgbẹ́ wọn lọ dé. Wa rafa'na ba'dakum 'ala ba'din darajatin. Ó wà lọ́wọ́ Ọlọ́run ká fi lẹ̀ bẹ́ẹ̀. Ìyẹn lọ bẹ́ẹ̀. Àfà Ahnafu ibn Qais yẹn òun ló sọ pé al-kalamu bil khayri afdalu min as-sukuti. Má bọ̀ wá fà yìí. Al-kalamu bil khayri afdalu min as-sukuti. Má ṣe afdalu. Afdalu min as-sukuti. Was-sukutu khayrun min al-kalami bil-lagwi wal-batil. Má bọ̀ wá. Wal-jalisu as-salihu khayrun min al-wahdati. Wal-wahdatu khayrun min jalisi as-su'i. Min jalisi as-su'i. Gbogbo ẹni tí bá ń jókòó tẹ lórí ibú òun náà dé lórí ibú èèyàn. Ẹ bá yẹn nánà rẹ̀. Wọ́n sọ pé lágbájá àwọn àfáàní mọ̀ fi ń ta yín. Ẹ̀yin kan wá ń rẹ́rìn-ín níwájú. Ṣéù. Wàláhì ẹjọ́ sí àgbákò. Subhanallah. Àti bọ̀tán bẹ́ o. Kò sẹ́ni ó kọjá àti bọ̀tán. Kò sẹ́ni tó mórí bọ́. Kò sí. Man amila salihan fali. Bó bá ṣe nǹkan kan tó pé ń yọ lónìí àti bọ̀tán bọ̀, ó lè mú jẹ. Kí ẹ máa fa àwọn àfà tí wọ́n ju àfà ayé ẹlòmíì lọ. Àwọn àfà tí wọn ò ní nǹkan kan tí wọ́n ń ṣe láyé tó ju t'Ọlọ́run lọ. Bàbá Alhaji àgbà Sheikh Tajul Adabi. Rahimahullah. Gbogbo àwọn wọn ni ẹni ó bá fẹnu ẹ̀tẹ́ kàn wọ́n kó tó kù láyé rí pé yóò yẹ̀yẹ́. Insha Allah. Yóò yẹ̀yẹ́ tó bá túbá tọ́lọ̀ bá wo tànẹ́bì mọ́lá lókù. Transformer ló lọ fi ń gé. Káì. Àfà Ahnafu ibn Qais ó ní al-kalamu bil khayri afdalu min as-sukuti. Orí gbogbo ẹni ó bá látúnṣe tí ó ṣe. Ó gbọ́ mi yé? Ó látúnṣe tó yẹ kó ṣe kíni? Tó yẹ kó ṣe. Ó wá dákẹ́ báyìí. Mi ní ṣàtúnṣe kankan bí bá bàjẹ́ kó bàjẹ́ o. Kó o sọ̀rọ̀ kó o fi tún àárín ọmọ ìyá méjì tí ń bàjẹ́ ṣe. Afdal. Kó o wá dákẹ́ kó o lò ní sọ̀n kankan. Kó o sọ̀rọ̀ òun ló fi ń dájú.
Al-kalamu bil-khayri afdalu min as-sukut. Tọ́ ká sọ̀rọ̀ ká fi tún nǹkan ṣe. Tí ẹ bá sa àwọn àfa ṣe é mọ̀ pé àwọn kan bẹ báláì mọ̀ kan bá ń sọ̀rọ̀ wọ́n rò pé ọ̀dọ̀ rẹ̀ ní mímọ̀ wà. Bẹ́ẹ̀ni. Àwọn àfa tó dìde lágbàáyé pé kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ 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 ajá jíjẹ èèwọ̀ ni ajá jíjẹ èèwọ̀ ni èèwọ̀ haram haram. Àwa rẹ nìkan èèyàn kan tó sọ pé ó tọ́ àfi ṣètánì. Torí gbogbo tọ́lọ̀ bá ṣe láàláàlì ṣètánì ó ní àràmù ni gbogbo tọ́lọ̀ ní bá ní àràmù ni ṣètánì ó sọ pé aláàlì ni. Ìyẹn máa ń gba mistake ni kéèyàn ṣàṣìṣe kó tún wá níjọ́ òun mo wí bẹ́ẹ̀ so ó mú burúkú tún ní. Àbíláìka yìí nígbà tí yóò mú burúkú tún wàláhì làzìm tí ì bá sa àwọn ẹni Ọlọ́run àwọn àáfàá tí wọ́n ní ẹ má sọ nǹkan kan tá a bá yin bọ́ọ̀bù wàláhì làzìm ẹni tí ò sí mi ò fara kó àmọ́ káì kò sínú ẹ̀jẹ̀ wa. Al-adabu fawqa al-jami' tèmínú Masha Allah tèmínú bàbá alájí àgbà ní al-adabu fawqa al-ilmi. Al-kalamu bil-khayri afdalu min as-sukut. Kò sọ̀rọ̀ rí lẹ́nu ọ̀rọ̀ tí ó tún nǹkan ṣe tí ò ní balẹ̀ tí ò ní bọ̀nà jẹ́ ó lọ́lá ju kó dákẹ́ lọ. ما بابا والسكوت خير من الكلام باللغو الباطل. Ẹ̀rí kí ẹ wá dákẹ́ ńgbà míì ó mọ̀ lórí o ju kó mọ wá sọ̀rọ̀ burúkú lẹ́nu lọ. Tó kò fẹ́ kán dákẹ́. Ní àdákẹ́ fún ọ kán dákẹ́ kó mọ wá wò hàn. Wallahi al-azim àwọn kọ̀díyà kan bẹ àti ẹ pé a ti mọ̀ tipẹ́. Tó bá wá fẹ́ sọ nǹkan míì ìyẹn dájọ́ fatiwa níwọ nìkan kódà gan mo bá fẹ́ ṣe fatiwa nǹkan kan kọ́kọ́ pe àwọn tẹ bá jọjọ́ ọmọ kíwọ́ ẹjọ́ jòkó ẹ kọ́kọ́ dọ̀ ná káṣá láàrin ara yín. Èwo ló balance kó tó wá tó sọ̀rọ̀ kó tó wá gbé síta. ta'allam idha ma kunta lasta bi'alimin. ta'allam idha ma kunta lasta bi'alimin. min fama al-ilmu illa 'inda ahli at-ta'allumi. inda ahli at-ta'allumi. olùsílẹ̀ lómi náà wù ní o máa sọ. ta'allam idha ma kunta lasta bi'alimin. má sọ pé lásìtà ni o pé. ta'allam idha ma kunta lasta bi'alimin. famal ilmu illa 'inda ahli ta'allumi. àfa Sọ́líhù Al-Lakhami ta'allam orin tó ń wí wà bá Sọ́líhù Al-Lakhami òun ló wí. ta'allam idha ma kunta lasta bi'alimin. lasta bi'alimin. wíbẹ̀ lasta bi'alimin. famali ilmu illa inda ta'allumi. famal ilmu illa inda ta'allumi. famal ilmu illa inda ahli ta'allumi. was-sukutu khayrun min al-kalami bil-lagwi al-batil. kí ẹ wá dákẹ́ gbà mí òun náà mọ̀ lóore ju kí ni lọ. min al-kalami bil-lagwi al-batil. kò sọ̀rọ̀ bàjẹ́ ọ̀rọ̀ bú lẹ́nu lọ. kò máa túlé. kí ẹ máa túlé lọ. má bọ̀ àfà. wal-jalisu s-salihu khayru min al-wahda. bẹ́ẹ̀ni. kó wá jòkó tàwọn ẹni rẹ káì àwọn ẹni rẹ àwọn àfáà rẹ àwọn wòlíì Ọlọ́run àwọn àbí àwọn àfáà tó níṣẹ́ lọ́wọ́. tọ́ àfáà mi tó ní ti ń ṣe. àfáà tó lówó tí ń ṣe lẹ́yìn ìgbà tó bá ṣe wáàsí tán àfáà mi o. Ọlọ́run náà ti ń ta bá ti kírun tán ká lọ wá ń tàjẹ. ká wá tàjẹ lọ. bẹ́ẹ̀ni. àní kí ló ń jẹ. èmi náà kí ni iṣẹ́ tèmi náà ìní sọ fún ọ.
èmi gan bó ṣe wà yìí. ta'allam. bàbá elépo epo pupa. idha ma kunta lasta bi'alimin. àwọn jẹ́bi àfa mi ó gùn. famal ilmu illa inda ahli ta'allumi. famal ilmu illa inda ahli ta'allumi. àbá Yàyà Sókótó bàbá elépo pupa. Masha Allah. Ọlọ́run o ayé mọ̀ bàjẹ́ o bàbá Alhaji àgbà tíra làwọn ń tà ń gbà tiwọn. bàbá ń tíra. bàbá Alhaji àgbà wàláhì tíra ni. ìbáwọn agbọ̀ ń bẹ̀. bàbá oníyàsí àgbà yìí náà sọ bẹ́ẹ̀. àwọn sọ bàbá wọn wá sí àgbà yìí sì ni èmi lèmi ń ta tíra Alhaji àgbà káàkiri fún gbogbo àwọn àfa. tọ́. ó gbọ́ mi yé. oye. wal jalisu salihu khayrun minal wahda kí ẹ̀ máa wá jòkó tàwọn ẹni rẹ̀ ó lóore ju kó ló dá wà lọ. wọ́n ní ọ̀hún èmi báyàn sí o ìyẹn ṣe báyàn sí ìyẹn máa ń báyàn sí ni ṣètánì ni ìyẹn báyàn sí. tọ́ yóò mọ fúnra rẹ̀ máa yóò sì máa ṣe. mọ̀ bọ́ wá fàyè. wal wahdatu. wal wahdatu. khayrun min jalisi su'i. wal wahdatu khayrun min jalisi su'i. kí ẹ̀ wá dá wà náà òun náà tún lọ́lá. nígbà míì. nígbà míì. bá ayé ti bàjẹ́ o àwọn àfáà ti bàjẹ́ o àwọn àfọ̀nfọwà náà ti wá o. gbájú ẹ. àwọn àfọ̀ ológogoro ti wá o. ọlọ́tí. àwọn àfọ̀ ọlọ́tí ti wá o. igbó. àwọn àfọ̀ onígbó ti wá o. fọtí ló ṣe. àwọn àfọ̀ àjàjà ti wá o. àwọn àfọ̀ àjàjà àwọn àfọ̀ àjẹlẹ́dẹ́ àbò gbọ́sẹ́. wal wahdatu. àní kéèyàn wá dá wà pé ayé ti bàjẹ́ o èmi ò bẹ́ bá àwọn àfọ̀ alájà ṣe o. khayrun min jalisi su'i. ó lóore ju kéèyàn wá lè jókòó ti àwọn eléré ibú èèyàn lọ. tọ́. tó bá rí bẹ́ẹ̀ ahanafu. tó bá ń bọ̀ wá àfa ahanafu ló wí báwọn tó wí hùn jẹ́ mu wá sópin. anabi Musa aleyhi salatu wa salam gbogbo ẹni bá ń fi mímọ̀ ròyìn ara rẹ̀ pé òun nìkan lòun ní mímọ̀ ẹ ló purọ́ ni. àwọn èèyàn mọ̀ kéwú lágbàáyé o. bí títí ẹ bá dé ni ó sọ. bó bá dé Ìbàdàn ó bá àwọn àfa gidi. bó bá dé ìwọ ẹ̀sà Ọlọ́run ni ẹ̀sà abógbọ́ ẹ̀sà Ọlọ́run tó ṣe pé bẹ́ẹ̀ nìkan bá lóun ó wá díẹ̀ kò lè rí. alimul ghaibi nìkan ni tọ́lọ́ ni. kò lè rí. anabi Musa aleyhi salatu wa salam. àwọn riwayat tó wá lérí ẹ̀ pọ̀ àmọ́ tí Kùránì wí abẹ́gbọ́ òun náà ń bẹ lọ́tọ̀. wọ́n ní wọ́n lọ bá anabi Musa aleyhi salatu wa salam ǹjẹ́ nìkan bẹ tó tún ní mímọ̀ tó ọ. wọ́n bi léèrè bó ti ní mímọ̀ tó. anabi Musa aleyhi salatu wa salam kò fẹnu sọ wípé àwa la ní mímọ̀ jù kò sẹ́ni náà. anabi Musa ò fẹnu sọ wọ́n ló dákẹ́. mo wá rò. ó wá rò pé sẹ́nìkan tún bẹ tó àìsọ̀rọ̀ ọ̀hún náà ló dá wàhálà lẹ̀. Sokoto ka jawabuka. àìsọ̀rọ̀ ọ̀hún náà ni ó kàn wọ́n gbọ́n tó sì wàṣà ọlọ́ni wà nẹ́bí Musa jáde. àwọn èèyàn bẹ nínú àwọn èèyàn tó ní mímọ̀ pé òun ni ànábì Khidiru aleyhi salatu wa salam ilmu zawahir ọlọ́run fún Musa ilmu bawatin ọlọ́run fún ànábì Khidiru. Allahu akbar. torí pé Khidiru abogbọ́ anabi Khidiru ilmul bawatin lọ́lọ́run fún. tinú. ilmul bawatin ó wá ní ìwọ dúró lérí omi. máa pàṣẹ mbẹ anabi Ọlọ́run ni wọ àsìkò tí Musa ń lò náà ni Khidiru lò. ọjọ́ ń lò gbà papọ̀ ni. ọjọ́ ń lò gbà ni àmọ́ nǹkan ń bẹ lórí ọ̀dàn nǹkan ń bẹ lórí omi. Ọlọ́run ni wà níbi Musa jáde Kùránì yanjú ẹ̀. ó yanjú ẹ̀. ó dá ànábì Khidiru àwọn kan là ànábì ni àwọn kan sọ pé wòlíì ni. bẹ́ẹ̀ ni àwọn àfa ikhtilaful ulama rahma. ọ̀kan náà àwọn àfa sọ pé idha kanat ikhtilaful ulama rahma yajuzu aw jaza an yakuna ittifaqum suqta. ẹ bá a ṣàlàyé rẹ̀.
tí ọ̀kan náà àwọn àfa sọ pé tó bá ṣe yí pé tìláàfù tá a máa ń wù wọn pé ìyá apẹnu àwọn àfa bíi jẹ fún ẹlẹ́sàmpù kẹ́nìkan sọ pé ẹja jaja káwọn kan sọ pé ẹ má jaja kẹ́nìkan sọ pé ẹ má mutí kẹ́nìkan sọ pé ẹ má mutí káwa sọ pé àánú ni látọ̀dọ̀ Ọlọ́run. káwa kan máa mú káwọn kan máa mú àká sọ pé àánú ni ó ní tó bá rí bẹ́ẹ̀ ìpanupọ̀ àwọn àáfà kí ni ó máa wá jẹ́. ìtìfákù kí ni wọn bá máa jẹ́. ìtìfákù wọn ìpanupọ̀ àwọn àáfà kí ni ó máa wá jẹ́ òun máa jẹ́ bínú Ọlọ́run ni. ìyapẹ́ ẹnu ẹ̀pẹ́ lànà ìpanupọ̀ wọn kí ni ó máa wá jẹ́. kó ń gbọ́dọ̀ máa jẹ́ bínú sùkútù. àmọ́ àwa ní tu pé ìtàtù ni pé káwọn àáfàá fi mọ̀ jomitoro mọ̀ láàrin ara wọn kì í ṣe ìyapa ni kẹ́nìkan sọ pé ká mutí kẹ́nìkan sọ pé ká má mu. wọ́n yapa lẹ́yìn. ó yapa ntọ́lọ́run wí ó yapa ntá nàbì wí. bẹ́ẹ̀ni gbà tó débi ráàyè wọn náà ni. àmọ́ waqtilafu layli wan nahari òru àtọ̀sùn èjà. bẹ́ẹ̀ni. wọ́n ń gbaṣẹ́ fúnra wọn ni. wọ́n yìí sì bára wọn. waqtilafi ni waqtilafi layli wan nahari. òru ó lọ ọ̀sán ó dé ìtumọ̀ ẹ̀ náà ni pé káfà kan ní báyìí ni lọ́nà tó dáa káfà mi náà tún ní báyìí ni lọ́nà tó dáa tí lè bá ti ló dáa bẹ́ẹ̀ lè bá ti ló dáa tọ́nà táwọn méjèèjì sì wí tó sì dáa ẹ tẹ̀lé wọn. ká máa gbọ́n táwọn méjì bá sọ ká máa tẹ̀lé wọn. àmọ́ tí kan bá sọ pé ó dáa tí kan ní kò dáa tí kan wá ní ò dáa a wá rí i pé èyí tó ní ò dáa èyí tó ló dáa ọ̀nà tó wọ̀ ò dáa. bí kíríyàn sọ pé ẹ̀jẹ̀ ẹ máa mutí. tá a sì mọ̀ pé ọtí haramu ni. èyí wèé ṣe ráàmà mọ́. àbò gbọ́. ó ti ń yé. àmọ́ náfìlà báyìí tá a bá kírun tán àwọn kan lè yan mẹ́rin àwọn kan lè yan méjì àwọn kan ní gẹ́nẹ́kan gbogbo yìí lóríṣiríṣi gbogbo wọn sọ. àánú ni látọ̀dọ̀ Ọlọ́run. bẹ́ẹ̀ni. tó bá rí bẹ́ẹ̀. naam. kí ló Al-Qur'ani wí nípa Musa àti Khadiru. bismillahir rahmanir rahim. sórí àyà òun ìwà ní tu lálẹ́ yìí. kí ló dé. ní tu lálẹ́ yìí. jẹ́ nǹkan ọ̀rá jáka ni ládàtà bá rí ń bẹ̀ Ọlọ́run gbogbo tí ń jẹ́ mùsùlùmí gbogbo mú jẹ́ mùsùlùmí ayé. àwọn kan bú lọrin. Ìlọrin wàhálà lọrin yẹn náà pọ̀ ju wàhálà wọn pọ̀ ọ̀dọ̀ wọn ni wọ́n máa sọ pé ká ṣe kígbá ẹni ó bá wí òkú ni ẹ ta kú. àìbá gbogbo olújà. àìbá gbogbo olújà o. tó bá ṣe ọ. ẹni ó bá òní náwó sí o. Ìlọrin fẹ́ o. bẹ́ẹ̀ni. àfa pọ̀ lẹ́kọ̀ọ́ o. àfa pọ̀ nìbàdàn o. bẹ́ẹ̀ni. àfa pọ̀ lọ́yọ́ o. bẹ́ẹ̀ni. àfa pọ̀ lábẹ́òkúta o. àfa pọ̀ lọ́ṣun o. gbogbo bí ẹni ó bá wá ṣàbúrú ni ẹ ta kú. ẹnáwó sí pé ìwọ ni ẹnáwó sí pé ìwọ là ń sọ. Ìlọrin kọ́. Ìlọrin làwa wà àwọn ọmọ Ìlọrin làwa. ọmọ Ìlọrin tó ti kọ́. ọmọ Ìlọrin ni wàá fa. ẹ fa. ká pé fa jáde. tó yẹ pé níta bá sọ àmúlá tún wá wà. àbò gbọ́. àmúmọ̀láwà àmúmọ̀ nílọrin. nínú ẹni ó gbé ìsìlámù tó tanná ìsìlámù tó tanná mímọ́ nílọrin kò tí ì sẹ́nìkan tó dàbí Alhaji Àgbà. Allahu Akbar. bàbá ń wòlíì. ẹ̀rí ń bẹ náà kò sẹ́nìkan kètì sí bí Alhaji Àgbà. ọ̀rọ̀ ọjọ́ mi nù. wá káyà òun ládàtà bá rí ń bẹ̀. Ọlọ́run ìlú Ìlọrin yìí Ọlọ́run dákun mọ́jọ́ dàrú o. àmín. gbogbo àwọn tó bá láwọn ó dàrú Ọlọ́run dákun bá wa kílẹ̀ àwọn kó lẹ̀lẹ̀. Allahumma àmín. káyà òun á wà tún yín wà túnjọ́ mi. a'udhu billahi minash shaitani ọ̀rọ̀ Musa àti Khadiru nù. bismillahir rahmanir rahim. Ọlọ́run. وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا
فلما بلغا مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا فلما جاوزا wembo dákun ṣe sùúrù Ànábì Musa àti Khadiru Ànábì Khadiru ànábì ní lọ́dọ̀ tèmi tó so mọ̀ pé èyí ò fàjà àwọn kan ní wòlíì ni àwọn kan sì ti ní ànábì ni àwọn so wá mọ̀ pé ààrẹ ni tó sọ pé ṣètánì ni bẹ́ẹ̀ ni kò sí ààrẹ ni tó sọ pé ẹlẹ́bọ ni ààrẹ ni tó sọ pé kèfèrí ni àbí bẹ́ẹ̀ ni tó èyí ò fàjà àmọ́ ẹ̀rí ń bẹ lọ́dọ̀ àwa tá a pè ní ànábì àwọn táwọn náà sọ pé wòlíì ni Khadiru ẹ̀rí ń bẹ lọ́dọ̀ tiwọn náà àbò gbọ́miyé àmọ́ kò rọrùn fún ànábì kan fún wòlíì kan kó wá ní mímọ̀ ju ànábì Ọlọ́run lọ. tó ká gbọ́ bẹ́ẹ̀ gbọ́n bẹ́ẹ̀ wòlíì kò ṣeé ṣe àkọ́lọ́n wá ju ànábì Ọlọ́run sábẹ́ wòlíì ń gbé lékéwú lọ́dọ̀ rẹ̀ dákọ̀ọ́rú ànábì Ọlọ́run kò tí ì sí kò sí àbáyé kádélẹ̀. فلما جاوزا قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا فلما جاوزا قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا ما بو قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا قال ذلك ما كنا نبغي فارتدا على آثارهما قصصا فوجدا عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما فوجدا عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما وعلمناه من لدنا علما وعلمناه من لدنا علما. ohun t'Olúwa mi kọ̀ tí ó sọ. Tàwọnú Kùránì tá ò rí. Tàwọnú àdìsí tá ò bá. Tàwọnú fùrúà tá ò bá. Tàwọnú ṣẹ̀ríà tá ò rí. Rabbil Alamina mo ń bẹ̀ ọ́ má jà mẹ́nu débẹ̀ Olúwa wa. Má jà mẹ́nu débẹ̀ Olúwa wa. Olúwa má jẹ́ mẹ́nu débẹ̀ ní tèmi. Má jẹ́ mẹ́nu débẹ̀ ní tèmi. Má jẹ́ mẹ́nu débẹ̀ ní tiwa.